wọ́n béèrè fún yín agbọ́pẹ́tẹ́ ti sọ fún wa tipẹ́tipẹ́ pé ẹ̀yin ló kàn ó dẹ̀ ti kàn yín lóòótọ́ ṣùgbọ́n tó wá jẹ́ kó yé wa wípé ẹ ti méèdì àwọn èèyàn bọ̀ ọjọ́ ti pẹ́ for the past 20 words torí mo gbọ́ 20 kinní kan jọ náà. ó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí tí mo ti ń sìn wọ́n bọ̀. oh 25 years lẹ ti ń sìn wọ́n bọ̀ bọ́sẹ̀ lè sọ̀rọ̀ àwọn tẹ́ ti ń sìn bọ̀ láàrin 25 years yẹn àwọn tẹ́ gbé fún. I've supported Atiku Abubakar in 2007. eléyìí tó jókòó lẹ́yìn mi Dàpọ̀ ṣó wàá lè sọ pé òun lè di ìdádì gómìnà tí ó bá ṣe mí. ó yọ akéèti inú rìbádù ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọgbọ́n orí ni kínní lóru nìṣó mo gbé inú rìbádù síta. kò jù bá náà lọ òkè ó yẹ ní Ọ̀ṣínbàjò sẹ́yìn náà lè sọ̀rọ̀ àwọn èèyàn tí Jagaba made fún wa sẹ́yìn bá wa dárúkọ wọn níwọ̀nba ẹ ṣé gan thank you. The country, beginning with other parts of the southwest. Rauf Aregbesola, of course, is from Osun State. I from Ogun State. Wale Edun from Ogun State. Athawari from Delta. He became the first commissioner for lands. Lai Mohammed from Kwara State. Dele Alake from Ekiti State. You know, and so many others. For the first time, we appointed judges from other, in fact, I've forgotten Ben Akabueze. Ben Akabueze, of course, from Anambra State, was commissioner for economic planning and budget after Yemi Cardoso, and for several years after that, he served as commissioner for budget and national planning. But also judges, the appointment of judges from everywhere else in the country. Justices Oyabo and Justice Sibyl Nwaka were both appointed to be judges of Lagos State. There is no other state in the country except some states in the north where we've seen the appointment of individuals from other states. And Asiwaju pioneered that. Ẹ máa gbé bọ̀, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. Kí ló fẹ́ sọ? Okay. Ọmọ yín tẹ́ ló fẹ́ pè láti ìlú òyìnbó ó ti pè ó ṣe kí n máa gbé bọ̀ Ọlọ́run fẹ́ bá gbogbo ẹbí sọ̀rọ̀ ó ti pè báàbọ̀ ìwọ lọ́wọ́ àtàkété tó ní ṣe ká gbé ya gbélé kí gbogbo wọn gbọ́ yín sókè. ẹ ṣàlàáfíà ni o. mo kí o gbélé o lórí Dàpọ̀ Abíọ́dún ni mo fi pè o. ẹ jọ̀ọ́ Dàpọ̀ Abíọ́dún ni kẹ́ dìbò fún ẹ jọ̀ọ́ dáàdi mo bẹ̀ yín kí Ogun State kó ní ìlọsíwájú àwọn a lot of investors tó jọ̀rẹ́ mi tí wọ́n ti rí nǹkan tí màá yẹn ṣe ní state yẹn wọ́n wà very interested láti wá invest síbẹ̀. Yes, àtàbára àwọn investors tó fẹ́ invest sílùú yẹn wọ́n ti pọ̀ jù cause wọ́n wà so captivated by iṣẹ́ tí màá yẹn ṣe ní state yẹn. So now daddy wọ́n fẹ́ béèrè question kan clear tí ẹ fẹ́ kí màá yìí kó ṣe second term. ọ̀gá gbàgbára lẹ̀ ta ni ẹ́ kán dìbò fún Dàpọ̀ Abíọ́dún tí Jagaba ní tí kì bá sóhun kò ní wọlé. So ní ìsìn kan tó dìbò míì fún kí ló ṣe níbi tó wà yẹn ní Ogun State yẹn àbó ti gbàgbé pé tẹ́nà tiẹ̀ ni wọ́n lé àwọn Boko Haram àwọn Fúlàní asmen tí wọ́n lé àwọn ọmọ kúrò ní tán lé àwọn odidi ìlú kan kúrò ní Sásá ní Asá tí wọ́n lé wọn lọ sí Benin Republic lọ jẹ́ adúró ǹjẹ́ Dàpọ̀ Abíọ́dún yẹn ǹjọ́ ti lọ rè kó wọn wálé láti Benin Republic níbi tó ti lọ rè jẹ́ adúró bẹ́ẹ̀ so ti lọ rè kó wọn wálé so kan tó dìbò fún wọn Mr. Ọláìyá Igwe ọ̀rẹ́ ẹnu ẹ̀ bí ẹnu asín ẹ̀ rí ẹni tẹ́ ń sọ ọmọ tẹ́ ń sọ nípa ẹ̀wọ̀ ẹnu ẹ̀ gbọ́rọ̀ bí ẹnu ẹ̀gbẹ́ ẹnu gbọ́rọ̀ bí ẹnu asín ẹnu ẹ̀rí bí ẹnu ẹ̀rí ẹnu gbọ́rọ̀ bí ẹnu asín ìwọ wà nílùú òyìnbó ọ̀gádé ìlú òyìnbó lọ wà ẹ̀mí ọmọ kọ́ńtì bóyá United Kingdom àbẹ́ Amẹ́ríkà ń lọ wà ìwọ ń jayé ibẹ̀ náà ti ń kó owó Nàìjíríà náà fi ń tọ́ ẹ nílé ìwé ló fi ń gbádùn bí tó wà ọwọ́ ní pín sóra kí o lè máa lo bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ mélòó ló wà bí tó wà kan tó dìbò fún yín lẹ́ẹ̀kan sí àwọn fámílì tí yín tán wà ní Benin Republic jẹ́ ti lọ kó wọn wálé kán dìbò fúnrú wọn Mr. Ọláìyá Igwe ẹ dákun kí ni solution sí ọ̀rọ̀ tó sọ. èèyàn kan ṣo kì í jẹ́ kí ìlú fẹ́ ó lọ́rọ̀ òṣèlú kó kúrò ń bẹ̀ yẹn kẹ́lòmíì bọ́ síbẹ̀. Don't blame me if I ask for the payback period. It's payback. Let him endorse me now. But any payback ní time tẹ́ wà yìí pé ẹ ask for much. Ẹlẹ́ẹ̀bẹ̀rẹ̀ nǹkan tó pọ̀ jù bàbá Afọbajẹ. But ẹ bá débẹ̀ ẹ ṣe lẹ ẹ rí tẹ́ ṣe mi tẹ́ ẹ rí tẹ́ bá dọ̀hún tẹ́ máa ṣe ní. Oorun ni oorun lásán lẹ máa sùn sùn ẹ kàn máa sùn. Oorun ni ẹ ní láti lọ.
oorun ni oorun lásán lẹ máa sùn ẹ máa sùn oorun ni bàbá Afọbajẹ bọ̀tì ẹ má bínú sá o àwọn èèyàn ni wọ́n nífẹ̀ẹ́ yín wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn fẹ́ yín wọ́n ní kódà Èkó nílùú Èkó yín wọ́n gbà tí yín nílẹ̀ Yorùbá gan pẹ̀lú àti nílẹ̀ Yorùbá nílẹ̀ Haúsá nílẹ̀ Yíbò gbogbo ẹ̀ lọ́mí dúbẹ̀ ẹ̀tì gan lọ́rùn wọ́n ní they love you so much ṣé lóòótọ́ but wọ́n láwọn èèyàn ló dìbò fún yín pé ẹ fowó rà rárá wọ́n lẹ́yìn ló kàn lóòótọ́ wípé lóòótọ́ ni pé ẹ̀yin náà gbé wọbẹ̀ ẹ̀yin gangan lẹ débẹ̀ ǹjẹ́ ẹ lè ṣàlàyé pé ṣé lóòótọ́ ni wọ́n dìbò fún yín ṣé lóòótọ́ wọ́n dìbò fún yín lóòótọ́ kódà nílùú Èkó yín gangan níbi tẹ́ ẹ ti jẹ́ Jagaban aṣíwájú àwọn àjòjì tẹ́ ẹ ti jọ lórí àwọn àjòjì ẹjọ́ sọ dìbò fún yín gangan bẹ́ẹ̀ ẹjọ́ ṣe lè bá wa ṣàlàyé sà thank you so much. I know many did not vote for me, and you are disappointed that your candidate is not where I stand now. Baba Afọbajẹ disappointed báwo lóòótọ́ I'm really disappointed torí mi ò fẹ́ yín níbẹ̀ ṣẹlẹ̀ ọ̀gá Dino mo rí pé wọ́n náà tún ṣáájú ṣé wọ́n náà tún lọ́rọ̀ tó fẹ́ sọ ni àti wípé gan kí ló ṣẹlẹ̀ tí ó ń jà ní collation center kí ló ṣẹlẹ̀ kí ni tẹ́ rí bẹ́ẹ̀ tẹ́ fi ń jà ṣe bí party agent ni yín mo rí pé ẹ̀ ń dàrú ṣé nítorí pé nǹkan nọ́mbà tó ń gbé fún yín wọ́n ń yí ẹ dákẹ́ bá sáré sàlàyé. You are now being disruptive. I am not disrupting. The electoral act says that what is uploaded you are now being disruptive. You can bundle me out, but the right thing must be done. I'm a party agent. You are now, that is what the you are Constitution now says. being disruptive of the process. I am not being disruptive. I'm asking what is uploaded is Next score, please. After the presentation, then we'll come back to the issues you've raised. Let's take the next step. We are saying that let him declare that what is uploaded is what he's going to present. At least let him make that statement. Okay. Score Kwara, sorry, Oshun and Derek, please make your presentation. Thank you. Sorry, Kwara. Kwara has done his own. Oshun State? Yes, sir. Yeah, please go ahead, Oshun. Mr. Chairman, Thank you. Mr. Chairman, My name is Dr. Mutiu. Arrest ẹ o wọ́n arrest ẹ o wọ́n fọlọ́pàá gbé ẹ o bọ̀dá dídò màláyè wọ́n máa gbé yín o ọ̀gá wọ́n gbé yín o wọ́n arrest yín o sàn pé INEC chairman wọ́n ti ń sọ wípé ń dàbí irú ẹ̀. This administration arrested me 14 times. Abacha's government detained me. Babangida's government detained me. I am not afraid of the prison. It is built because of human beings. But we will continue to speak the truth, not minding who serves his God. In an unjust society, silence is a crime. The battle to bring Nigeria back on track from these criminals in power is a battle of no retreat, no surrender. And I am ready to face the federal government on this. Nnamdi Kanu bàbá àgbà mo rí báyìí náà ti dé báwo sálàlàáfíà mi tẹ wà ń bẹ̀ yẹn torí mo rí wípé ibi tán tí yín mọ́ mo mọ̀ pé kò rọrùn ṣùgbọ́n yìí náà ní ẹni ẹ fẹ́ sọ̀rọ̀ sí orí ohun tí Dino náà ṣe mẹ́ẹ̀ bó ṣe ń da gbogbo bẹ̀yẹn rú tá a sì ní wọ́n fọlọ́pàá gbé láìpẹ́ torí wọ́n halẹ̀ lọ́wọ́ sẹ́yìn náà ní ẹ dákun kílẹ̀ yìí náà lè sọ torí wọ́n ti announce Jagaban ní ìsìn pé olóhùn torí ó ti ní pé òun mọ̀ pọ́pọ́lọpọ̀ àwọn èèyàn òdìbò fóun ṣùgbọ́n we are disappointed nínú pé ibi tá a fẹ́ kí candidate wá wà kò débẹ̀ so àwárí òun ti disappoint wa òun ti débẹ̀ so kò sí nǹkan tó kàn wọ́n ẹ dáhùn kílẹ̀ yín lè bá wa sọ lórí chairman INEC yẹn sà thank you. It is only INEC that decides the results of elections in Nigeria, not your PVC. The sooner you understand this, the better for you. Your PVC is useless. MC Olúọmọ ìwọ náà gbọ́ wá olùfẹ́sọ̀ lórí EndSARS àti ẹ̀dọ́dọ̀ EndSARS àfẹ́sọ̀ lébẹ̀ lónìí but wọ́n níwọ̀ lọ́rọ̀ tó fẹ́ sọ jọ kí ló fẹ́ sọ nípa EndSARS yẹn olùrọ̀rọ̀ nípa EndSARS MC Olúọmọ Muslim kókó mìlò olùrọ̀rọ̀ tó fẹ́ sọ ẹ bá wa dá sí torí èmi ò kúkú pè ọ̀kú fúnra náà lọ́rọ̀ tó fẹ́ sọ olùwọ̀ náà lọ́rọ̀ ó fẹ́ bá wa dá sí tá à ń sí bílẹ̀ ní continue kí lè fẹ́ sọ. fẹ́ sọ̀rọ̀ lórí EndSARS gbọ́dọ̀ kan ní sí tẹ̀gbọ́ ọ ní èèyàn kú nínú EndSARS ibo ni àwọn òkú yẹn wà ibo lọ sí wọn sí that is number 1. Number 2 ṣé àwọn òkú tó kú yẹn ọ̀ ní fámìlì Nàìjíríà ni. Number 3
ṣé Nàìjíríà ti lọ bribe àwọn abiyamọ tó dájú tó ti lọ bribe wọn ni káàní rí àbúrò kan àtẹ́gbọ́n kan tó máa pariwo lórí social media bóun wá àbúrò òun àtẹ́gbọ́n òun. Sanwó-Olú o the governor Babájídé Sanwó-Olú ẹ bá mi fún MC Olú ọmọ lésì ó ní kò sẹ́ni tó kú ní Lekki toll gate òun fúnra ẹ̀ ló sọ torí àti ẹ̀ pé a fẹ́ dá sílẹ̀ torí ọ̀rọ̀ yìí ti kọjá lọ torí wọ́n níyà tẹ́ ń jẹ lọ́wọ́ tí wọ́n ti fẹ́ dìbò fún yín nìyẹn tẹ́ ń jìyà ẹ̀ lọ́wọ́ ẹ bá mi sọ fún MC Olú ọmọ ó ní kò sẹ́ni tó kú ní Lekki toll gate ẹ dápò èèyàn mélòó ló kú ní Lekki toll gate tẹ́yìn tiẹ̀ sọ pé ẹ rí a mọ̀ pé rò pọ̀ but mélòó lẹ́yìn sọ pé ẹ rí. 2 dead bodies. That's what we've seen from all the morgues. That's what we've seen going to hospitals. That's what we've seen, as records. Thank you so much. MC, so ti gbọ́ ẹ ṣé wọn. Bá ń ṣàlàyé fún ní òyìnbó má worry, don't worry, you can speak English. Yeah. Kí ló ṣẹlẹ̀ ní Lekki gangan? Ibo lẹ́yìn wà? Kí lẹ́yìn ṣe ńjọ́ náà? Àti pé kí ni nǹkan tó ṣẹlẹ̀? Òkú mélòó lẹ́yìn lè ṣàlàyé pé ẹ rí níbẹ̀ ńjọ́ náà? Thank you. I was sitting down on the floor, raising up my flag, still holding the bean bag. Later on, I could count about 10 bodies that the protesters carried that were not moving, carried towards the stage, at the front of the stage. Later on, they concluded on putting them at the front of the army, like, see your handwork, you've killed those people. I was sitting on the floor at the front of the stage. I could see and I could count about 10 bodies on the floor. The military men were like carrying them into the van. I saw 3 military men climbing the stage. They were like scattering everything on that place. There is a iron hub holding the 2 speakers at the side because the speakers were not small. So they pushed everything on the protesters and some of the speakers and those iron fell on me. So I fell down. I could not stand up. I could not see what was going on again, but I could hear what people were saying. Má tiẹ̀ dárú wọn lóhùn. Ṣebí irú ẹ̀ náà ti ṣẹlẹ̀ rí nílùú Ìbàdàn ní fún nígbà ayé gómìnà tó kú late Ajumobi. Ó ti ṣẹlẹ̀ rí bọ́n ṣe pààyàn tí ò ní sí ìdájọ́. Wọ́n ti pa àwọn ọmọ iléèwé náà rí nílùú Ìbàdàn tí Ajumobi tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn pa fún àwọn ọmọ. Ẹ jẹ́ ká gbé yín tàbáyé ká rán yín létí, jẹ́ ká rán létí ó ti ṣẹlẹ̀ rí. Bí ìjọba Nàìjíríà ṣe ń ṣe nìyẹn. Bọ́n bá pààyàn tán kò ní sí ìdájọ́. Kò sẹ́ni tí ó mú wọn. Báwọn lálágbára ayé. Àwọn alágbára tí ń fọwọ́ àwọn ọmọ tó kú níjọ́ náà lọ́hùn wà ńbẹ̀ ṣe bá Ajumobi ló kú tán tí wọ́n lọ rèé tolé tán tònà tán gbága síbi tó kú sí tán fi èsì sínú bẹ́ra grandi àbẹ́ẹ̀rọ Ọlọ́run níbi owó wa ṣé ìdájọ́ ṣẹlẹ̀ ṣé báwọn ọmọ wọn náà tó ń contest lénìí ìyàwó rẹ̀ ń fi fàn gbogbo wọn ń jayé ṣùgbọ́n ìdájọ́ Ọlọ́run lójú ẹ wò ó. Ta ló fẹ́ lè mọ́ ṣé mi ni èmi kọ́ náà ṣé mi ni èmi ni èmi ni. This is all we can get. This is gunshot against Ado Capital University of Technology students. Ta ló fẹ́ lè mọ́ ṣé mi ni àdúró dé yìí ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ ọjọ́ kó ṣẹlẹ̀. That is the Nigerian shooting against the students. They are shooting at us. They are ready to kill us. Nígbà yà Ajumobi jàbàjàbà ẹ̀pọ̀n bí àṣà ìyá wa lókè jàbàjàbà ẹ̀pọ̀n. Ó pa àwọn ọmọ lápàgbé kò sẹ́ni tó mú wọn. That is why MC Olú ọmọ náà fi lè máa sọ wípé kò sẹ́ni tó kú Lẹ́kì tí gbogbo wọn ń pariwo pé kò sẹ́ni tó kú Lẹ́kì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní promote irọ́ ṣùgbọ́n Jagaban ló forí kóńgbò ya Jagaban. Kí ló dé o ẹ̀yin ará Ìbàdàn ṣé torí pé mo dárúkọ Ajumobi torí pé a dárúkọ ọ̀gá yín bẹ́ẹ̀ tó ti kú gómìnà yín àná kí ló tó wá sẹ́yìn gómìnà èní gómìnà àná ló pààyàn jọun gómìnà èní náà ti ṣe tiẹ̀ náà ní gbogbo Ìbàràpá méjèèjì yẹn Múkúndé ti ṣe tiẹ̀ ní gbogbo Ìbàràpá méjèèjì gbogbo bẹ̀ yẹn náà ti Fúlàní ń pààyàn lọ gbogbo Òkè Ògùn lọ́wọ́ náà kó English dà níbẹ̀ ni kò sí nǹkan kan tó ń ṣe sí àti pé kí ló dé tẹ́ kóra yín jọ sí inú póòlù tẹ́ ń rojọ́ kí ló fàjà Tẹ̀sílímù Ajumobi Ajumobi ni wọ́n náà Tẹ̀sílímù àti Mákindé kí ló fàjà yín kí ló ṣẹlẹ̀ tí ẹ̀ ń jà sẹ́ẹ̀lì ṣàlàyé kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ a gbọ́. Just because you're a governor does not make you
give you the right to make irresponsible allegation. If you're the governor of the state, or the mental below more, then charge him to court. I don't think a governor should get involved in beer parlor politics. The file is with me. Back to their Greek. The file in here wà lọ́wọ́ mi. All right. All right. All right. Thank you. I challenge you. Era felele sọ dìjà o. Era felele sọ dìjà. Ẹni kò kí jẹ́ kí lè fẹ́ bí aṣọ láyà igwe. Oníkẹ́yìn náà kúrò ńbẹ̀ kẹjẹ́ kẹ́lómi náà bọ́ sí. Mákindé ìwọ náà máa lọ jẹ́ kẹ́lómi náà. Mo yẹ kí tẹ̀sílíbù náà tọ́ bẹ́ẹ̀ wò. Àkílódé sẹ́yìn nìkan lẹ́fẹ́ ní ilé ayé ni. Kí ló ṣẹlẹ̀? Gbádébọ̀ Bible. Wọ́n kú ti ló ìsọmọ Èkó. Wọ́n ní Yíbò ní èmi mọ̀ kọ́ ọmọ Èkó ni ọ́. Wọ́n lọ ìsọmọ Èkó. Ẹ gbọ́. Governor candidate Labour Party. Ẹ̀yin ọmọ tòbídíẹ̀ntì. Ẹ̀yin náà lẹ́rìí tẹ́fẹ́ fún wa. Can you tell us what is actually happening in Alausa? Please, we want to hear. Thank you. So I was there at Alausa in front of the government house. You had BRT buses come with young touts and hooligans and hoodlums with machetes. And we have their pictures that were taken. Nothing happened to them. Kò lè sí nǹkankan. Kò lè sí la fi ní kẹ́yìn yóò ti gbàjọba. Kẹ́ gbà kúrò lọ́wọ́ wọn. Màdámù, kí ló dé? Any problem tí wọ́n ní nílùú Èkó tí wọ́n fi dìbò fún Jagaban. Tí ẹsẹ̀ Sanwó-Olú náà dẹ̀ fi ń mì tó ń mì lògbòlògbò lọ́wọ́ báyìí. Nítorí pé problem ọ̀rọ̀ ilé ló fà. Ilé gbígbà ló fà. Torí pé gbogbo ọmọ Yíbò ti gbalé tán. Àbí? And then ẹ dákun ẹ má bínú o. Àwọn bó lẹ́yìn rò pé àwọn Yorùbá yẹn kó lọ. Ibo lè rò pọ́n lọ tí wọ́n fi rí ibi dìbò lÉkòó. Àwọn gbóná ń gbé ẹ bá wa. Ṣé ẹ lè bá mi ṣàlàyé àwọn àdúgbò tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ torí ẹni Yíbò ti lé wọn dànù torí wọ́n ń pariwo ní ìsìn pé Yíbò ló fẹ́ gba Èkó, Yíbò ló fẹ́ gbalẹ̀ so kan lè dìbò fún Sanwó-Olú again, Yíbò ló fẹ́ gbalẹ̀ Yíbò ní o wọ́n tí sọ àwọn nǹkan tó kù o ẹ dákun torí Ọlọ́run apá abo làwọn Yorùbá kó lọ ńgbà tí Yíbò lé wọn kó. Ṣé ẹ lè bá mi ṣàlàyé mà? Thank you so much ma. Problem tẹ ní Èkó ní election yìí ilé gbígbà ló kọsẹ̀ fún yín because gbogbo Yorùbá tó yẹ kó dìbò fún yín lÉkòó wọ́n ti lọ sí ẹ̀yìn odi bíi Ṣàngó bíi Ìjẹ̀dẹ̀ ní Kòròdú bíi Mọ̀wé Ìbàfò bíi ibẹ̀ ló ń gbé àwọn ẹ̀yìn bẹ́gà. Kò jù bẹ́ẹ̀ lọ. Ta ló tún kú lẹ̀? Ọ̀rọ̀ pọ̀. Yíbò làwọn dárúkọ wọn sọ pé Haúsá. Yíbò ẹ̀yin tún sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé ẹnìkan ló tún bá wa fàtà ilé tẹ̀ máa sẹ́yìn náà tún láwọn nǹkan mi tẹ́ fẹ́ sọ ni ẹ bá wa dá sí sà ọ̀rọ̀ pọ̀. tí n bá yín pò ẹ̀yin ará Agége ẹ kó palẹ̀ mọ́ tàwọn Haúsá Òkè Kòtò mọ́sálásí Àlàjá Kàpítò ẹ wo ẹ náà ti mọ. ẹ ṣeun a dúpẹ́ ọ̀gá mi ọ̀rọ̀ pọ̀ thank you sir brother mi ọmọ ìyá mi thank you gan ni so ẹyẹlé ló sì ń bá wa tán adìẹ ló sì ń bá wa tán lọ́wọ́ ẹyẹlé gò tí débẹ̀ Yíbò náà pariwo so Haúsá náà mẹ́bẹ̀ China wà ńbẹ̀ ṣùṣùkù kùnlẹ́rò ọ̀gá Kúnlé Adégbìtẹ́ ebó sèrélé àwọn àmọ́ yìí sí tíátà lẹ́ ń ṣe kí tún ni tí nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ sẹ́yìn náà tó tún dọ́dọ̀ yín ni ẹ̀yin náà tún lẹ ní àwọn nǹkan tẹ́ fẹ́ sọ kí ló ṣe ẹ̀yin òkè ẹ sọ ẹ ṣàlàyé tí ń lẹ́sẹ̀ tán kí lẹ fẹ́ sọ. For the past 6 good weeks maybe going to 2 months now we have been using our own money to buy our own naira in this Nigeria and nothing is happening. Nobody is doing anything. No riots. No strike. So ọ̀run yabọ̀ kì í ṣe èrò ẹ̀rẹ̀ kan ní ọ̀rọ̀ ìbò tó wà lẹ́yìn so ó kan lé ó kan ta lọ̀rọ̀ owó náà ó kan lé ó koko mi mọ̀ pé tó lè dọ́dọ̀ ẹ̀yin òṣèré mo ṣe bí ara yín náà lẹ́ endorse Jagaban tẹ́sí chuale tẹ́ni kan gbé wọn débẹ̀ so ó dọ́dọ̀ yín. Nobody will do anything. Riot will not take place. Ẹ ti gbàgbé tó ṣẹlẹ̀ ní Lẹ́kì tán bá lọ try rẹ̀ wọ́n pa wọ́n àbẹ́ ẹ ti gbàgbé tó ṣẹlẹ̀ ní Lẹ́kì tí wọ́n dẹ̀ ní kò sẹ́ni tó kú ní Lẹ́kì ẹ ti gbàgbé wọ́n ní kò sẹ́ni tó kú Lẹ́kì MC Olúọmọ sọ ní kò sẹ́ni tó kú bóyá ká gbọ́ lẹ́nu tiẹ̀ náà. Thank you. Bí èèyàn kú nínú EndSARS ibo ni àwọn òkú yẹn wà ibo lọ sí wọn sí. Ẹ̀yin ará Èkó mo rí wípé ẹ̀yin náà lẹ ní advice tẹ́ ẹ fẹ́ fún àwọn ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Èkó lọ́wọ́lọ́wọ́ ẹ lẹ ní ìmọ̀ràn kékeré tí ẹ fẹ́ fún wọn
torí wọ́n ti dìbò yan Jagaban lókè nísìn Jagaban ti sí kúrò ní Èkó ti sí lọ sí Àbújá nsìn ṣùgbọ́n fẹ́ fi àròdàn sílẹ̀ fún àwọn tààrà Èkó àlàyé wo lẹ́lẹ́ fẹ́ ṣe fáwọn èèyàn yín àti advice wo lẹ fẹ́ ṣe ẹ ṣe gan ni sà. ẹ gbọ́dọ̀ ronú ṣẹ́rí ìbò ronú ni ṣàgbé president òkè lọ́hùn ni gọ́vnà ìsàlẹ̀ ń bì ní ẹ gbọ́dọ̀ ronú dáadáa ká tó vote ní bóyá wà ní.